bàbá olówó kọ́ mọ́sálásí lẹ̀ wọ́n ní kọ́ ọmọ á sì lè má mú bẹ́ẹ̀ nítorí wọ́n lò ti hal kùránì kọ̀mọ̀túmọ̀ sí pé gbogbo kùránì lọ gbọ́dọ̀ sókè ní àsùbà àbí òye wa àti bẹ̀rẹ̀ láti aago 6 kù ìṣẹ́jú méjì a sì ń bá a lọ ó fi di 7 kù ìṣẹ́jú 10 sẹ́yìn pé àdúró pẹ́ sá so ìdúró ọmọ wọn bá sá bàbá yìí kàn ń tẹ̀ lọ ni nǹkan tẹ̀ lọ ni ó lọ fún wa ní ohun al-Hudhayfi abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó ẹ jẹ́ ká níyàwó dáa ẹ rántí pé inú àwọn ẹni tí ń ṣe sọ láti lẹ́yìn àgbàlagbà wà ń bẹ̀ àgbàlagbà ò lè dúró pẹ́ àgbàlagbà ò lè tẹ̀ pẹ́ kò lè rúkú pẹ́ àgbàlagbà ò lè forí kalẹ̀ pẹ́ àgbàlagbà míì orí rúkú lẹ́ wà tí ó ti ṣubú bẹ́ẹ̀ torí pé kò lágbára rẹ̀ ẹ rí iná àwọn àlómi tí wọ́n bá rúkú tó bá ti pẹ́ àgbàlagbà láti rúkú ni ó ti mú di lọlẹ̀ tó bá ti wá mú di lọlẹ̀ yóò wá sọrí pé mo ti rúkú báyìí fattaqullaha mastata'tu ẹ bẹ̀rù Allah bẹ̀ sí lágbára mu tí àgbàlagbà mi bá dúró pẹ́ òye ó ti máa kọ́ torí rẹ̀ ni tó bá gbàgbàlagbà ló dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ má kanra bínú pé bàbá ẹ má fara tì mí torí tó bá ṣe bẹ́ẹ̀ tó yẹra bàbá ń lè ṣubú kọ́ bá bẹ́ẹ̀ lọ al-qiyam ó lè jẹ́ pé wọ́n lọ sọ́ọ̀kì ẹ̀ tó fi dúró tó bá wá pé o fẹ́ yẹra tí yọ̀bá lè dá dúró kí lẹ wá sí ẹ gbọ́rọ̀ so ọ gbọ́dọ̀ yẹra wàláhì tó bá yẹra bàbá àwọn lágbára tó fi lè múra rẹ̀ dúró ó lè jẹ́ pórí ní òmù lọlẹ̀ bí pọ́n ṣe jáde tí bàbá ó kù àwọn àgbàlagbà ṣe báwa náà lá ní kí kálukú wá mọ́ṣáláṣí kí ló dé tí ó tún wá jẹ́ báwa náà lá lè kálukú kó mọ́ṣáláṣí àwọn àgbàlagbà yìí ó ṣàkíyèsí wọn. was-saghir bẹ́ẹ̀ làwọn ọmọdé wà náà àwọn tó wà lẹ́yìn rẹ̀ ọmọdé náà lágbára tó àgbàlagbà ìbára náà la ní kí kálukú wá àwọn ọmọ kéékèèké wọ́n wà mọ́ṣáláṣí tó bá ti di pọ́ fẹ́ gùn lágùn jù ọ fẹ́ pọ̀ lápọ̀ jù ọmọ yóò di pọ́ ọmọ ṣubú o tọ́mọ bá ti mọ̀túnmọ̀ sọ́lá ìgbà ìsọ̀rọ̀ ń bẹ ọmọ míì yóò ṣubú tọ́mọ bá sì mọ̀túnmọ̀ sọ́lá ìgbà lè sọ̀rọ̀ ń bẹ ó lè pé bàbá imam ẹ̀yọ́ máa ń gbà kí ló ṣe ń pè yín pé ẹrùkú bàbá ẹrùkú ó ti tó subhanallah tọ́ torí di eléyìí ẹran tí wọ́n ọmọdé ń bẹ wadal haja ẹni tó sì ní bùkátà tó fẹ́ lọ gbọ́ ọwà nù wọn sẹ́mi kẹ́lómi wà mọ́sálásí ọgbọ́ bẹ̀ kaná tí ń wò pé inṣàlá tábà fi parí sọ̀rẹ́ ọbẹ̀ ọ̀sẹ̀sẹ̀ máa sọkútù wọ̀wọ́ ni kò ní tì máa jóná tábà wá lọ pẹ́ lápẹ́jù ṣe ọbẹ̀ ó dèédú àbí ò ní dèédú ó dèédú lórí náà o torí tí iná bá ti jó ọbẹ̀ jù ọbẹ̀ dèédú ni tí iná bá ti jó ráìsì dùn ráìsì ó dèédú ni àmàlà ńkọ́ yóò dèédú ni ọ̀nbẹ́nu wọn ẹni tó ṣe wípé ìgbé ọ̀gbọ́n tẹ́lẹ̀ ìṣètà bẹ̀rẹ̀ sọ láti nínú dàrú so tí wọ́n mú mára ń pa mára sọ láti tí ọ wá máa wọ̀n bá kámárì náà kànga ní só bá jáde nínú mọ́sálásí láwọn bá gbọ́ fún sẹ́mọ̀ pé bí tí àwọn èèyàn burú sí wọ́n mọ̀ wó ta ní ọ̀jáde so that wọ́n fi stamp ẹ̀ pé ìjọba ìbò oṣó mọ́sálásí tí wọ́n fi foríkì kún orúkọ fún ẹ máa ṣàkíyèsí ẹnìkan wà nísìn ó páàkì máṣíìnì síta ó tì lọ́rùn ó tún tì ń chéènì àmáyé ti dáyé kékeré tí ń gbogbo ẹ̀ àgbẹ̀ kan díyà ẹ má pẹ́ àmọ́ bí ká máa ṣe múdà á máa tá ń kọ́ ọ kòjò yọ bí ọwọ́ páàkì máṣíìnì lé orin ṣẹ̀wá ọ
so àwọn bùkátà kan wà tí máa ń ṣe ọmọ èèyàn tó wá tò lẹ́yìn rẹ̀ má gbàgbé láti ro tiwọn náà má tiẹ̀ tábà wá ń dá sọ láti wá ṣe ńlẹ̀ wa ẹ má bá lọ ọba ṣe wákàtí kan dúró wákàtí kan rúkú wákàtí kan forí kanlẹ̀ jazakallahu khaira àmọ́ gbé pamọ́ o sẹ́rí gbogbo ẹ̀sìn tá a máa ń ṣe ńlẹ̀ wa ká tún gbé pamọ́ bó bá ṣe é ṣe ká gbé pamọ́ sí ìyàwó wa gan ká gbé pamọ́ torí kílẹ̀ ń fẹ́ kọ́ sẹ́kù ńjọ́ gbèǹde tó ní iṣẹ́ tó ṣe pamọ́ tẹ́nìkan mà níṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ gbà ó lè ṣe sọ láti ńlé rẹ̀ ẹ̀wọ̀n kí sọ láti tẹ̀ ṣe ńlé ó wúwo jù ẹ́ tẹ̀ ń ṣe mọ́ṣáláṣí lọ nítorí pé tẹ̀ ń ṣe mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ àníyàn wọn ti bàjẹ́ kárí mi ti wọ̀ yóò máa ṣe lọ́sọ̀ọ́ kí ló dé tí ò fi rọ gbogbo wa lọ́rùn láti máa jí lóru láti ṣe sọ̀lẹ́ nítorí pé ẹnìkan ò ní rí ọ àárín rẹ̀ sí Allah ọ̀pọ̀lọpọ̀ sì fẹ́ ṣiṣẹ́ wọn láàrin wọn sí Allah torí di eléyìí báyìí tó máa ń ṣe sọ láti ilé rẹ̀ gbéra rẹ̀ pamọ́ wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lórí ìdúró lórí rúkú lórí ìforíkalẹ̀ gbogbo ẹ̀ ń tọ́ dàní eléyìí jẹba al-Imam al-Bukhari àti Muslim ló gbà wá al-Imam Ibn al-Qayyim rahimahullah wọ́n ní ká ṣàkíyèsí ń bí o tábà ń sọ̀rọ̀ kí sọ̀láàtì ò fúyẹ́ ọ̀dọ̀ anábì náà láti kọ́ ọ torí pé sọ̀láàtì anábì sallallahu alayhi wa sallam iná l'Olúwa gbé kalẹ̀ fún wa ká máa wà àwòkọ́ṣe rẹ̀ òun náà sì ti síwájú ó ti sọ fún wa nínú hadithi ike sallu kama ra'aytumuni usalli bẹ́ẹ̀ sẹ́rí pé mò ń ṣe sọ̀láàtì ní kẹ́ ẹ máa ṣe sọláàtì anabi sallallahu alayhi wa sallam wọn máa ka kí n bẹ sànsàn o òun náà ló sì kọ́ wa wípé ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá ń ṣe ìmáàmù fáwọn èèyàn ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń yóò fúyẹ́ sí tiẹ̀ ni àbí ká tàtàrà tiẹ̀ ká mú ìṣe pẹ̀lẹ́ ń àtàrà tiẹ̀ láti mú o sọ̀hábí sọ fún wa lọ́la nàbí a máa ka والطور سورة الطور nínú صلاة المغرب sẹ́wọ̀n kí سورة الطور ogun Ànábì máa ké ní صلاة المغرب torí ẹ̀ kọ́mọ́ àlọ́ tútùkútù pé Ànábì ní agbé fúyẹ́ Ànábì tó ní agbé fúyẹ́ wá wò bá sì gbé fúyẹ́ ọ̀dọ̀ rẹ̀ náà láti kọ́ torí kẹsì ọmọ lọ dàwàdà kẹsì ọmọ lọ délé ẹ máa ké kólú Allahu lásùbà iná àtọ iná rákà kínní kólú Allahu ahad rákà kejì Allahu akbar kọjá pé àrí subhana rabbiyal azim ẹyọ kan sí rúkú onítorí pé Ànábì ní ká gbé fúyẹ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ àdánwò afẹ́sẹ̀ tashahhud bá ṣe ní at-tahiyyatu lillah assalamu alaykum wa salam ẹ̀dá kù ṣé sọ̀láàtì náà àbáwádà àwàdà nìyẹn o àwàdà nìyẹn kákè sára tọ níbi kí la fẹ́ fàyọ̀ ń bi Ànábì bínú nítorí ìmáàmù kan ó máa ń fa sọ̀láàtì gùn lágùn jù Ànábì wa ti torí ìwà tó hù yẹn bínú torí pé ọjà tolúwa fún Ànábì sallallahu alaihi wasallam dá sílẹ̀ ló fẹ́ túmọ̀ Ànábì lórí o Ànábì bínú ẹ máa wá mọ́sálásí ẹ wo yí ọ̀rọ̀ tí Ànábì sọ lórí ẹ máa wá mọ́sálásí ìwọ wa ń sọ pé ìwọ wa ń ṣe ìmáàmù fáwọn èèyàn lọ́nà tí sọ̀láàtì fi ń gùn lágùn jù ọmọ káwọn èèyàn padà pa mọ́sálásí tì sọ̀láàtì máa ń wọ̀n bá gan èèyàn mélòó ní wá níta ń ké ń bẹ̀ ìwọ̀n tún wọn sí ní èèyàn mélòó ní wá kò tí ẹ̀ sírò àwùjọ Yorùbá ti wà yìí wọn kẹsìn kún kankan wàláhì ọ̀pọ̀lọpọ̀ tí ń lọ mọ́sálásí àdánwò ló dé bá wọn ń wójútù ni sádánwò tó dé bá bádánwò bá sì yanjú tó lójútù kò tún wá máa subhanallahi alazim kò yẹ kó rí bẹ́ẹ̀ ìgbà ó gán lọ́wọ́ màtí kú ń bọ̀ sígbà tó ń mójú tẹ́sí ni àbígbà tó kà kún ìgbà ó wá lẹ́yìn kú àwọn kan ti kú àwọn ń kábàámọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí
wàláhì tí wọ́n máa ń béèrè bẹ́ẹ̀ lómi ìṣe lólé ayé wípé ìdájọ́ tọrọ ma èyí ó sì fẹ́ máa bá wọn sunkún. Obìnrin kan béèrè lónìí, ó ní ẹnìkan wà tó ṣe pé lójú ayé rẹ̀ kìí ṣe sọ̀láàtì rárá àfi tó ń bá sìn. níjọ́ tó ń bá sìn yóò ṣe sọ̀láàtì, tó wọn bá sìn kò ní ṣe sọ̀láàtì. àsìkò kan wá wà tó ṣe pé ó ń gbébi tó jìnnà síbi táwọn wà, àwọn wá gbọ́ pé kò ṣe sọ̀láàtì mọ́. sàdédé ló kú, kò sí mánìsì. arábìnrin wa sọ pé sáwọn lè máa ṣàdúà fún báwo. ṣébó náà ti fi hàn pé islam yìí ò pé òun. ẹ gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ yíyé. ṣe rí ẹni tá à ń pèsè ẹ̀sìn tí ò ṣe, ẹni tá à ń pè mójútó islam tí ò mójútó, òwe nípa fún wa o. ike gbogbo oore tẹ́ ẹ rò pé yẹn á máa rí lábẹ́ islam tẹ́ ń pè mí lọ sídìí rẹ̀ kò pè mí. ìbùkátà rẹ̀ ẹ̀yin ẹ máa dájẹ́. Allahu akbar. n ti ń fi ìwà sọ fún wa nù. tó bá ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ kú, tá a lè fẹ́ máa dárò, tá a lè fẹ́ máa káànù. Allahu ló máa ń ṣàánú ẹni lójú ayé àti lẹ́yìn ikú àtìgbà tá àti ẹ̀ tí ì sí. Allahu tí ó ṣàánú wa yìí lẹ́yìn ìgbà tá a dáyé, ó fi hàn wá pé ẹ̀sìn láàṣẹ láfìràánù. àwọn wá kọ̀ láti ṣẹ̀sìn, ẹ dákun sáraánù àníri o. ìdí tí ọ̀rọ̀ ọmọ Yorùbá mùsùlùmí tó fi bàyàn lọ́kàn jẹ́ jù nù. wàláhì tàláhì, wàláhì ó bàyàn lọ́kàn jẹ́ gán. tó bá ma lórí sọ̀láàtì lásán, káwa náà má sábòsí. iye èèyàn tá a mọ̀ mùsùlùmí tí èsè sọ̀lá ṣe mọ̀ pé wọ́n pọ̀, tí wọ́n ṣe rárá. ẹ dákun bò láti fẹ́ rà àlùjánnà o. mẹ́fà sànù wà káwọn náà sànù ara wa náà. ẹni tó kú ní ìsìn, ṣé ẹ máa gbẹ́ ilẹ̀ fókù lọ́nà tí ó fi gbàyàn méjì? ṣebí gbóòrò tèèyàn kan náà lẹ́gbẹ̀ẹ́, kọ̀bá àsanra bẹ̀m̀bẹ̀ ẹgbẹ́ bó nìkan ṣe wà ń bẹ̀ ni. bọ́bá sì ti ń rí bí ó ti ṣe máa ń bẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́. táwa lẹni náà tí ọbọ̀ gbé sàrí. ó ṣe dáadáa ẹ̀rù ń bọ̀ kátó wá pẹ́ ni tí ò ṣe dáadáa. orí nǹkankan ti ràn má wàláhì. olóòlówó kí ló fẹ́ máa ṣẹ̀sì sí? ẹ dákun ẹ gbọ́rọ̀. ok, so nígbà tá a bá tó lówó lásẹ̀sì, olóòtí lówó kí ló fẹ́ ṣẹ̀sì sí? ó rò pé ẹ̀yin lọ bẹ̀bẹ̀ fowó ni, àwa ti ní. la ilaha illallah. àdánwò pọ̀ láwùjọ Yorùbá yìí. a sì fẹ́ wà lè Jánnà. ẹ̀yin tẹ́ lówó ẹ kọrin bọnu, ẹni fún mi lówó ń ráyè sí ọ́, àbí bẹ́ẹ̀ kọ́ ni? ok, ìyá rí pé ìwọ lọ gbà kí n sìn ọ́, torí tó bá fẹ́ kí n sìn ọ́ ni ó yẹ kó fún mi lówó. ọwọ́ akọ̀ láti fún mi lówó, òní máa sìn ọ́, bó láti fẹ́ sí? wọ́n ń fẹjọ́ Allahu sùn, torí wọ́n ló ní máa sìn ọ́, wọ́n ló tún ní májàlè, bọ́ ọyá fún mi lówó kí n lè máa sìn. Subhanallahil azim. wọn kẹsìn kún rárá láwùjọ Yorùbá wa. ẹ̀sìn Islam wọn kà kún. níbi tá ti kẹsìn kún, àwọn bàbá wa láwọn ilẹ̀ Haúsá wọ́n máa ń sọ pé téèyàn bá ń wá àlébù Haúsá, ẹ má wá sí di sọ́láàt. wàláhì tàláhì, àfi téèyàn bá já lábòsí. bẹ́yìn náà ń travel, ọ̀ ń lọ sí Òkè Ọya. bọ́ bá fẹ́ fẹ̀sùn burúkú kàn wọ́n tó fẹ́ bà wọ́n jẹ́, má sọ sọ́láàt. kò sí ẹni náà, kò bá jẹ Haúsá, kò bá jẹ Sábárúmá, kò bá jẹ ní ẹ̀yà tí ń bẹ lókè Ọya, kódà tó fi torí Yorùbá tí ń gbé bẹ̀, wọ́n fi sọ́láàtì ṣeré. Allahu akbar. sọ́láàtì wo lẹ́ ń ṣe tí mọ́sálásí ò? sọ́láàtì wo lẹ́ ń ṣe tí mọ́sálásí ò? bàbá àti ìyá ọjọ́ Jùmọ̀, bàbá àti ìyá àti bàbá ọjọ́ Eid. wàláhì ẹni tí èsì Islam ò wù. láwọn èèyàn pọ̀ tó báyìí, ẹ̀sìn yìí gbọ́dọ̀ jẹ́ sí òdodo. ṣebí tó ṣe wọ́n sálẹ̀ ni
ìní pé èèyàn mélòó ní í ṣe ojú wa ń tì ọ́ ò lè wá mọ́ṣáláṣí ebi wọn náà lọ wá títọ̀ náà wá tí mọ́ṣáláṣí fi jóró kí lójú ń ti wèrè rẹ sí kò yẹ kó tì ọ́ ṣebí wọn náà lọ fẹ̀sìn lẹ̀ torí tí ọba wá tèmi wá títọ̀ ń wá kí ni ó ṣẹlẹ̀ ayé òní gbàyàmà la ilaha illallah ìwọ́gun ò ní fẹ́ wálé mọ́ ò ní fẹ́ wálé mọ́ ó rí i pé ní ọjọ́ jùmọ̀ kìràkìtà tí ń bẹ ń títì kọjá ọkọjá bìkíáfù ó rò pé gbogbo títì láti ṣe sọ̀láàtì from anywhere gbogbo èèyàn mọ́sálásí all available masjid ní kálukú lọ kò sẹ́ni tí ń complain pé lè máàmù kàkí ó tó gùn o kò sẹ́ni tí ń complain pé kinní kan o torí pé àwọn fẹ́ wọ àlùjánnà kí ló sàwà jàmá mùsùlùmí làwọn náà pera wa kí ló dé táwọ̀ kẹsìn kún kí ló dé tó fi dàbí ìgbà tí a níjà pẹ̀lú ẹ̀sìn yóò àti lè máàmù bá ń jà ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan mẹ́jọ fi tiẹ̀ bá tiẹ̀ jẹ́ mẹ́jọ fi tiẹ̀ kó bọ̀ ìwọ wá sẹ́sìn torí pé ibi tá ń lọ ń bá yẹn lẹ́rù wàláì ẹ jẹ́ ká daṣọ borí ká sùn ká wá ronú pé mo ti wà nù sàárè sàárè ṣe wàsá o wàláhì tàláhì sàárè ṣe wàsá èèyàn ò ní rẹ́nikẹ́ni àfi sẹ́tẹ̀yàn gbélé ayé sí ọ̀rọ̀ nísìnyí tí wọ́n bá múná lọ àbí wọ́n bá paná ṣe bá máa ta torchlight torch kí ni jẹ́ bẹ́ẹ̀ anábì tún ní Allahu láàánà àwọn ẹni tí bá ń taná sí sàárè ọ̀tàn àbí ọ̀tàn nísì pé sàárè yìí kọ́ mọ́mọ́ sókun ẹja Allahu láàánà rẹ̀ subhanallah torí ibi tá a lọ ń bà wá lẹ́rù ẹ dákun ẹja kọjú mẹ́sìn wa á kọjú ma rárá tó ń bá ń tanra rẹ jẹ tẹ́lẹ̀ tètè gbà lónìí á kọjú mẹ́sìn rárá lágbọ̀nlẹ̀ Yorùbá yìí á kákún rárá subhanallahi alazim tẹ bá lẹ fẹ́ kọ́ mọ́sálásí yẹn plọ́ọ̀tì kan lẹ fẹ́ lò fún ibi tẹ́ ń ti ń kọ́ ọ lọ ẹ ní mọ̀gàtẹ́ sọ di plọ́ọ̀tì méjì torí ọwọ́ táwọn èèyàn fi máa ya wá ẹ mọ̀ pé ṣé mọ́sálásí yóò sì gbààyàn wàláhì torí ẹ jẹ́ ká múra kí Allah kó dákun kó ràn àwa náà lọ́wọ́ nílẹ̀ Yorùbá wa yìí àwọn mọ́sálásí wà kìí ṣe pé kò sí ṣùgbọ́n àwọn èèyàn tí ń ṣẹ̀sìn ni ò sí àwọn èèyàn tí ń ṣẹ̀sìn ò sí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wà nísìn wọ́n ti pàtì ewúrẹ́ ní wọ̀bẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ wàláhì kò yẹ kó rí bẹ́ẹ̀ ní bíbáyìí tó bá fẹ́ kọ́ mọ́sálásí tó bá ti mú tó ti tóbi nínú àwọn èèyàn tí ń bá wa fa kíní yáàdì tá à ń fi wọn lẹ̀ ni wọ́n máa sọ ó ti tóbi jù kí ló dé tó tóbi jù èèyàn mélòó náà ni ọ wà Allahu akbar ẹ dákun ẹjá dójú ti àwọn tí ń sọ pé èèyàn mélòó ẹjá fi hàn wọ́n pé apọ̀ ibi tí ó sì ti hàn ó ní pé èmi mọ́ láwọn ọmọ ìwọ ọláwọn ọmọ máa train àwọn ọmọ rẹ láti ṣẹ̀sìn kémi náà train ọmọ mi láti ṣẹ̀sìn àsáàdì lọ kó yẹn wá láti dálẹ̀ so mọ̀ bá ti lọ mọ́sálásí ẹ̀yin ọmọ ẹ̀sọ́ ẹ̀yin bàbá jájúmọ́ ma lé ọmọ mọ́sálásí mọ́kòbókò àpò ẹ má mọ́kòbókò wa mọ́ sweet ní ká ẹ máa mú wa tó bá ti parí sọ́lá ọmọ tí ń pariwo wá mi tó bá tó pariwo lọ́la ọ̀yà gba sweet sẹ́mi kí tó bá tó pariwo ẹgbà lọ́yẹ kọ́ tẹ̀lé o gba sweet lọ́mọ bá ní Allahu Akbar wàá tún lọ mọ́sálásí lọ́la bá a ṣe rí bàbá kan tí máa ń ṣe mọ́sálásí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní Madina yóò kó àwọn ọmọ jọ ní bí tó bá ti ń fẹ́ máa pariwo yalla ta'ala ya awlad ta'ala ẹ má bọ̀ táwọn ọmọ bá ti wá péjọ ẹ ń pariwo tí mo kọ́ ń yọ wá lẹ́nu ọ̀yà gbàsú ìtìtẹ̀ tó ní pariwo wọn náà gbàsú ìtìtẹ̀ tó ní pariwo gbàsú ìtìtẹ̀ Allahu Akbar torí ẹ àwa náà
bàbá kan ọlọ́mọ mẹ́rin, bàbá kan lọ́mọ mẹ́ta, bàbá kan lọ́mọ méjì, bàbá kan lọ́mọ kan. Sẹ́rí mẹ́rin, mẹ́ta, méjì, ọ̀kan tó bá kún àwọn bàbá kọ̀ọ̀kan jàmáà ti pọ̀ àbí ọ̀pọ̀? Jàmáà ti pọ̀. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé níbi tí wọ́n ti fẹ́ràn ẹ̀sìn, bàbá àtọmọ náà ni wọ́n máa ṣe àtìyá, ẹnìkan kan ò ní dẹ́yẹ sẹ́nìkan. A máa lọ mọ́sálásí, ọmọ wa wọ ọ̀ràn pé dáadáa lẹ́ẹ̀dẹ̀ bá mi. Ọ̀yá sọ́sọ́sọ́ kájọ máa lọ. ń gbọ́dọ̀ dé mọ́sálásí kí n má bọ̀. So eléyìí máa ń ṣe ìrànlọ́wọ́ kí ìlọsíwájú bá àwọn èèyàn nídìí ẹ̀sìn, kí Allah ó jẹ́ kí ìlọsíwájú rere kó bá wa nídìí ẹ̀sìn wa. Ẹgbẹ́ àwọn míì tún ní o nígbà Nábì ṣe bínú lórí ọ̀rọ̀ ẹ̀sìn. wọ́n ní Ànábì dénjọ́ kan, Aisha ní fún wa wọ́n ní qadima Rasulullah sallallahu alayhi wa sallam fi safari. Ànábì dé láti ìrìn àjò kan lọ́jọ́ kan. Laqad satartu sahwatan li biqaramin fihi tamathil. Mo ti wá bo pèpèlè kan tí mo ní níwájú yàrá mi. Mo ti wá bò pẹ̀lú aṣọ kan tó ṣe pé àwọn fọ́tò wà ń bẹ̀. Àwọn fọ́tò tí wọ́n yà ń bẹ lára aṣọ. Ó ń pè láwọn ère. Ṣé ère máa bẹ lára aṣọ? Mo ń béèrè ni. Ṣé ère máa bẹ lára aṣọ àbí wọ́n máa yàwòrán sára aṣọ? Wọ́n máa yàwòrán sára aṣọ ni. Torí ẹ̀ ẹ̀yin tẹ́ wá gba gbogbo abẹ́rẹ́ nàmbà tẹ́ gbà mọ́ fọ́tò yíyà láyè sí. Tẹ́ kí kálukú wọn ní ti sọ̀rọ̀ fọ́tò kálukú ti gàyà. Tẹ́ yà wá. Kí ló dé? Wọ́n ní àgbogbo àwọn àfáà Islam náà ní yà láyè sí. Subhanallahi al-azim. Kìí ṣe àdìsí tuntun lọ́wọ́ àwọn. Àdìsí tuntun ọ̀wá o. Ẹni tí bá wá ń yẹra fún fọ́tò tó lòun ọ̀fẹ́ yà inú àwọn àfáà náà látòtí rẹ ni tí fi ń ṣe ẹ̀ẹ́gẹ́ ọ̀n sá fún fọ́tò tó kó bẹ́ẹ̀. Ẹsẹ̀ bí bọ́yá tó bá ya fọ́tò yún yóò gba òdòdó àtẹ̀yẹ lọ́dọ̀ Allah. Ó wá fẹ́ gbọ́ òdòdó àtẹ̀yẹ lọ́dọ̀ Allah ọ̀n sá fún fọ́tò kí ló ṣe? Allahu akbar. Ọlá Nàbí dé, mo ti wá tẹ́ aṣọ kan tí mo ní sórí pèpèlè kan tí ń bẹ níwájú ilé mi, ṣùgbọ́n o aṣọ yìí àwọn ère wà lára rẹ̀, àwọn àwòrán. falamma ra'ahu rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam hataka. Ànábì ṣe rí báyìí ọba àwọn fọ́tò ń jẹ mi. bí kéèyàn wá aró kíún èèyàn dàlù jẹ́lu kọ dàlù. Sẹ́yìn kí tó bá ti dáró dájẹ́lú lu ìjáyà sára sọ kí ní ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ó di nǹkan mìíràn. Ànábì dàrú ọ bàjẹ́ fún wa. Tọ́ kí lànà bí ṣe báyìí ó ti bínú ni o. Ànábì ti bínú. tó túmọ̀ sí pé ṣé lè tèmi ló yẹ káwòrán báyìí ọwọ́ èmi Ànábì sallallahu alaihi wasallam ntí mò ń sọ fáráyé kí wọ́n má ṣe sẹ́mi ló yẹ kí wọ́n gbé wọlé ẹ̀kọ́ ńlá nù. Yàtọ̀ sí ìwọ tó yẹ pé ọ sọ fún wa pé ká má ṣe nǹkan iná ló sì ń ṣe nínú ilé rẹ̀ òní ká má jó fújì oúnjẹ fújì ń kọ̀rọ̀ yàrá ọ wá ní ẹ má yìn sókè jù bá lọ ara lékejì ọgbọ́ wọn mọ̀ pé àwọn náà máa gbọ́ Allah gbọ́ ọmọ pọ̀ ń gbọ́. tó eléyìí túmọ̀ sí pé la tanha an khuluqin wa ta'tiya mithlahu 'arun 'alayka idha fa'alta 'azim. mọ́kọ̀ ìwà kan kọjá pé níwọ̀n náà máa hù àlébù ńlá ní ọ̀jẹ̀ fún ọ tó bá pẹ́ tó ní kọ́ mọ́ sí níwọ̀n náà sí. torí Ànábì dá nǹkan lu ọba gbogbo àwòrán jẹ. wa talawwana wajhu ojú Ànábì yí padà ẹ̀rù ti bá Àìṣà. kí lóò Ànábì ń bínú sí nìsí ń bínú nítorí kí wọ́n takò fin Allah. àwa náà tá a bá ti bínú ká máa bínú nítorí pé ẹnìkan ṣẹ̀ sófin Allah kìí ṣe nítorí tara wa ara wa kọ̀ wọ́ tiẹ̀ sẹ́mi ló pè lẹ́lẹ́nu gbangbangbangban sẹ́mi ló pè ní olójú kìnnìkan sẹ́mi ló pè lẹ́lẹ́sẹ̀ sàbàlàsàbàlà sẹ́mi ló
gbogbo eléyìí kọ̀ wọ́ tiẹ̀ ẹnu tèmi ò ṣe gbangba ẹsẹ̀ mi ò ṣe sàbàlà àmọ́ bàbá ti ń jà gbogbo tí ò sí láàmú àpé ń bẹ ní Yorùbá fi pé ìjà ló dé lórin dòwe tí wọn náà bá ti wá ń dá lóhùn nígbà tó lẹ́sẹ̀ rẹ̀ sàbàlà ẹnu rẹ̀ gbangba ó túmọ̀ sí pé in one way or the other ìwọ náà gbà pé ẹnu rẹ̀ gbangba ìwọ náà gbà pẹ́sẹ̀ rẹ̀ sàbàlà dákúmọ́dá ló ń darí eléyẹn túmọ̀ sí wípé ọgbọ́n àgọ̀ ìní máa jẹ́ pé ó wí kẹ́mi náà ó wí méjì ìgbẹ́nu falágbáfọ̀ àwọn àgọ̀ ló máa ń ṣe báyẹn o àwọn àgọ̀ ló máa ń ṣe báyẹn àwọn ẹni tó bá gbọ́n wọ́n máa wòran ni torí wọ́n ní a kì í dákẹ́ ká ṣe kí ni ká sì sọ. Al-Imam Shafi'i rahimahullah ó ní idha nataqa as-safihu fala tujibhu tó pònú èèyàn bá sọ̀rọ̀ má dá lóhùn fa khayrun min ijabatihi as-sukutu ìdákẹ́ ńlọ ti dáa ju àti máa dókònú lò lọ torí Ànábì kì í bínú àfikún ṣẹ̀ sófin Allah bọ́n ṣe wá ń wọlé bọ̀ ìyàwó rẹ̀ bá gbé fọ́tò sí èyí tí máa ga jù yàn lọ wọ́n gbé sí ara ògiri báyìí gbàgbàràgbàn I love you my husband fọ́tò rẹ̀ nù níjọ́ wọ́n yà mí níjọ́ wọ́n tún wá ṣe ń gbàgbàrà báyìí alákòóbá tí è sálámà so wọ́n ní bó ṣe ń wọlé bọ̀ ọ yẹ kú inú rẹ̀ ó dùn ìyàwó ẹ̀ ṣe gbogbo eléyìí ọwá ni la ilaha illallah àfikọ́ yọ fọ́tò burúkú yẹn kí n tó wọlé ẹ mọ yáyì kéwé yáyì mẹ́ ọwá bínú gbogbo oúnjẹ tó ló ń ṣe tó fi máa gíjá ọlọ́ọ̀jẹ́ kò fi máa gíjá o kọ mọ́ pọ̀ ọ̀jẹ́ mọ́ bá délé o ọmọ bẹ́ẹ̀ bá máa jẹ mágí o so sọmọ kí Tinubu bá ti bí ọ náà mágí kò sí ń bẹ ó ní mágí wà ń bẹ wọn ò ṣe sì fi ṣúgà sọ́bẹ̀ ó ṣe jẹ́ pé ṣúgà lọ dà sínú àmàlà torí pé inú ní ń bí ọ Ànábì sallallahu alaihi wasallam kìí bínú torí nǹkan kan àfi tí wọ́n bá ṣẹ̀ sí òfin Allah Aisha ní ojú Ànábì ti yí padà kò tún wá kò dádó bẹ́ẹ̀ ó ní Aisha bá ń bínú torí pé yẹn ṣẹ̀ sófin Allah tá a bá sọ̀rọ̀ ẹni tó ṣẹ̀ sófin kò ní máa ń tó ń ṣe lóòótọ́ tínú bá ń bíyàn ọ̀rọ̀ máa ń pakasọ torí tó bá lọ sọ̀rọ̀ ó ti sì sọ́jù kìí tún wá rọrùn fún gbogbo èèyàn láti kóra rẹ̀ ń jànú ńgbà tó yẹ kó sọ̀rọ̀ tínú ń bí wọn sọ̀rọ̀ jáde náà Ànábì wa ní wọ Àìṣà torí ká Ànábì tiwa tínú bá ń bí òdodo náà ni ó sọ tínú ò bá bí òdodo náà ni ó sọ ó ní wọ Àìṣà ashaddu an-nasi 'adaban 'inda Allahi yawm al-qiyamah àwọn ẹni tó jẹ́ pé ìyà wọn lè koko lọ́dọ̀ Allah tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah alladhina yudahihuna bi khalqillah àwọn ẹni tí wọ́n lé àwọn náà ṣe nǹkan kan fi jọ ẹ̀dá àti Allah àwọn nìyà wọn pọ̀ jù. Al-Imam al-Bukhari àti Muslim ló gbé jáde ẹ ti mọ̀ pé nínú riwaya kan Ànábì sọ pé ashaddu an-nasi 'adaban yawm al-qiyamati al-musawwirun àwọn ẹni tí ìyà wọn lè koko jù níjọ́ gbẹ̀ndà al-qiyamah làwọn ẹni tí máa ń yàwòrán àwòrán abẹ̀mí bí kò ya inú mọ́sálásí tí ó bá séèyàn ń bẹ̀ kọ́ ya mọ́ fáànù ẹnì kò ní mú ọ kọ́ ya mọ́ sílìn kò ní kọ́ ya fọ́tò tí ọ̀tọ̀ ọ kọ́ ya gbogbo tẹ́ ẹnì kò ní lọ ya fọ́tò tí ọ̀tọ̀ ọ kọ́ ya gbogbo ara wíńdò kò ní sẹ́ni tí ó mú ọ ipò sèǹtì ọ̀dà bí kò lọ sókun gbàtí ò sẹ́dá Allah kankan bẹ̀ so kọ́ wa ya omi pé ẹ wo bí ẹ̀dá Allah ti tó kọ́ yọjú sámà láìsẹ́ yẹ ń bẹ̀ kò sẹ́ni tí ó mú ọ àbí kọ́ ya àwòrán àwọn èèyàn tó jẹ́ pé gbogbo ẹ̀ wíwíwíwíwíwí débi pé àdórí mà yàtọ̀ sọ́rùn bí ìgbà táwọn èèyàn máa ń ṣe tọ́wáfù láyìíká Kaaba tí wọ́n ń lọ millions tí gbogbo ẹ̀ dàbí òkúta tó àmọ́ wá ya fọ́tò abẹ̀mí ọ̀hán wọn láwọn ni ìyà wọn pọ̀ jù níjọ́ gbẹ̀ndàl qiyamah kó ló wá má sí wa lẹ́nu ìyà so Ànábì bínú torí kíni ó rí i pé ìyàwó gbé fọ́tò wọlé èèyàn lèèyàn ní gbogbo ìgbà
èèyàn lèèyàn ní gbogbo ìgbà. tọ́ Aisha ó tún gba ẹgbàá wa mi wá ó láwọn Quraysh wọn ọ̀rọ̀ obìnrin kan al-Makhzumiyya tó wá láti inú àwọn Banu Makhzum ọ̀rọ̀ rẹ̀ dà wọ́n láàmú. obìnrin yìí jalè bó ló sì ṣe jalè kìí ṣe pọ́ lọ kó ọlọ́jà ọlọ́gbé o àdìsí kan ṣàlàyé wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé yìí máa yá nǹkan lọ́dọ̀ àwọn èèyàn tó bá wá yá tán yóò lọ wọ́n yá nǹkan lọ́dọ̀ ẹnìkan so eléyìí lànà bí fi wá ní kó gé ọwọ́ rẹ̀ ó lè ní ọ gbogbo ntọ́ bá ti yá ó ti di tiẹ̀ ó lè ní ọ so wọ́n ní wọ́n gé ọwọ́ rẹ̀ wọ́n ti wá gbọ́dájọ́ tànàbì sí wọ́n wá ń wá ta lẹ́ni tí ó bá wọn pẹ̀tù sànàbì lọ́kàn tí ó bá wọn bá nàbì sọ̀rọ̀ wọ́n ní man yajtari'u alayhi ta lẹ́ni tí ó láyà láti lè bá nàbì sọ̀rọ̀ illa Usamatu ibn Zayd àfi Usama ọmọ Zayd hibbu rasulillahi sallallahu alayhi wa sallam ẹni tá nàbì nífẹ̀ẹ́ sí ó tún jọ mọ ẹni tá nàbì nífẹ̀ẹ́ sí bàbá rẹ̀ Zayd ibn al-Haritha anabi nífẹ̀ẹ́ sí ọ̀nà Usama anabi tún nífẹ̀ẹ́ sí síbẹ̀ ẹrọ́bìnrin kan tó wá sọ fún anabi sallallahu alayhi wa sallam nípa bọ́kọ sí kan tánàbí wa ní kó jókòó ìdà Fatima àmọ́ tó bá ti parí ìdà rẹ̀ kó sọ fún un obìnrin wa sọ fún anabi sallallahu alayhi wa sallam pé mo ti parí ìdà àmọ́ o Muawiya ibn Abi Sufyan ọkọ ní sún mi kó n fẹ́ fẹ́ mi lẹ́yìn tí mo ti parí ìdá ni o Abu Jaham oní àkọnu sí mi ó ló ń fẹ́ fẹ́ mi ta ni kí n múnú àwọn méjèèjì anabi sallallahu alayhi wa sallam ó ní Abu Jaham la yada'u al-'asa an 'atiqihi pọ̀pẹ́ ìwọ̀n léjìká rẹ̀ àmì kínú náà ẹ wá sọ̀rọ̀ pé máa ná yàwó ń daran náà ń daran àmì kìtùn ni onírìn àjò kìí gbélé bí àwọn tabligh mo rò pé yọ so tó bá lọ fẹ́ tabligh yàtọ̀ sí pé ń ṣe bídà ọkọ ò tún ní gbélé ó lè pa àwọn ti jáde àwọn ti wà ní Cameroon àwọn tó ti rìn àwọn ti dé Central Africa àwọn tó ti ń lọ sí Sudan báyìí kí ló dé káwọn sájáde yìí náà ni so wọ́n ní eléyẹ la yada'u al-'asa an 'atiqihi pọ̀pá kì í wọn léjìká rẹ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó bùkátà kéèyàn ó gbédè sẹ́wọ̀n kékọ̀ọ́ yẹn àwọn kan wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ń lù ìyàwó rárá ìtumọ̀ rẹ̀ ní pé kìí gbélé àmọ́ Muawiya fasu'ulukun la mala 'inda aláìní ni tálákà ní kò lówó kò túmọ̀ sí pé tálákà náà yẹ kó níyàwó àmọ́ ní ìsìn kò lówó àmọ́ Usama ibn Zayd ní kò fẹ́ ibi tí mo ń lọ Ànábì fẹ́ràn Usama yẹn gan àmọ́ bá Ànábì ṣe fẹ́ràn rẹ̀ tó àbá Ànábì mani ó lè ṣẹ̀ sófin kánàbí ọmọ àwòrán Usama ibn Zayd wọ́n lọ sójú ogun ọwá tí wọ́n lé káfìrí kan káfìrí yẹn ó ti fi ṣẹ̀fẹ̀ lójú ogun bàjẹ́ Usama wọn òkú tó ń bá bọ̀ ọgbà ọwọ́ rẹ̀ bàbà káfìrí bá ní la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀dá kò kí là ń fẹ́ tẹ́lẹ̀ rẹ̀ ṣebí kí wọ́n gba Islam ó sì sọ la ilaha illallah Usama bá pa ìgbàtọ́ pa wọ́n wá dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ya Rasulullah káfìrí kan torí ìbẹ̀rù kí má bàa pa ó wá sọ la ilaha illallah sọ ọ̀pá àbọ̀ ọ̀pá ó ní mọ̀ pa ọ̀pá lẹ́yìn tó ti sọ la ilaha illallah bóò ló ṣẹ̀ṣẹ̀ la ilaha illallah ń jọ gbẹ̀ndà al-qiyamah Ànábì dákẹ́ èèyàn bá ṣàṣìṣe torí pé Ànábì fẹ́ràn rẹ̀ kọ́ á máa kádìjọ́ lórí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́bá tó ti sọ̀rọ̀ lọ́tọ́ sọ̀rọ̀ bóò ló ṣẹ̀ṣẹ̀ la ilaha illallah ń jọ gbẹ̀ndà al-qiyamah torí ẹ̀
Usama náà bá sì dé ó fẹ́ bá wọn Quraisha wá bá nàbí sọ̀rọ̀ lórí pé ẹ dákun ẹ wo obìnrin tẹ́ ní kó gé ọwọ́ rẹ̀ yìí ṣe ọwọ́ la pé ya Rasulullah ó yẹ ká pé tó bá tiẹ̀ jẹ́ yà mí gan lẹ́bàá fi jẹ́ ọwọ́ ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọwọ́ tọ̀ ọ̀sán. Faqala Rasulullah sallallahu alayhi wa sallam anabi wa sọ tí wọ́n ti tọrọ bá ti jọ́rọ̀ òfin anabi tí yẹn bá ṣẹ̀ anabi kì í bá wọn mú láwàdà anabi ní atashfa'u fi haddin min hududillah sọfẹ́ máa ṣe pẹ́ni lórí iye onígbèdéke kan nínú àwọn iye onígbèdéke tó lúwa ti là kalẹ̀ kò sí àyè láti ṣìpẹ̀ fẹ́nikẹ́ni ń bẹ̀. tọ́ summa qala lẹ́yìn náà lànàbí wa dìde ìwà máa ṣìpẹ̀ ó bí ànàbí nínú ànàbí bá dìde thumma qala innama ahlaka man kana qablakum níṣẹ́ làwọn ẹni tó síwájú yín parun o annahum kanu idha saraqa fihim ash-sharif taraku tani ńlá bá jalè láàrin wọn fi lẹ̀ wọn kà dìjà lórí wa idha saraqa fihim ad-da'if tọ́lẹ̀ bá wá jalè láàrin wọn aqamu alayhi al-hadd eléyìí ni wọ́n fi onígbèdéke tolúwa ní kó fi jẹ́jẹ́ wa aymullah mo fi Allahu búra law anna Fatimata binta Muhammadin saraqat tó bá lọ jẹ́ pé Fatima ọmọ Muhammad ló bá jalè laqata'tu yadaha mo fi Allah búra pé máa gé ọwọ́ ẹ̀ ọ̀tàn àbí ọ̀tàn aha ẹni ọlẹ́tẹ́ torí wọn ní tá a bá ti gbọ́ máa yẹ ẹni lójú ọmọ bàbá ẹni ò ní rí ní kọ́họ ńgbọ́ ọjẹ́ pọ̀ máa tà nábì gan bọ́ bá lọ ọjẹ́ pò ń lọ jalè ànábì lòun ó gé ọwọ́ rẹ̀ ta ló tún á kù kò sẹ́ni tó kù yẹn àgọ́wọ́ rẹ̀ àgè náà torí ẹ̀ ni àwọn haúsá nìjẹ́ wọn lápèjúwe kan wọn ní tàbá tí mú òkú jáde nù sàárè ká kó àwọn ìfọ́tí àti ìfọ́mú fún alààyè òní sá alààyè òní rí ni kò sá torí ẹ̀ ńgbà ọjọ́ pé tó máa tó ń gan bá jalè òfin ṣẹ̀ríyà yóò gun rí ẹ̀ báwo wà lẹ lómi sáyẹn kí kálukú lọ sẹ́ńpẹ́nù ẹ dákun ẹ má jalè o òfin yọ mẹ́nìkan o bí yẹn bá ti ṣẹ̀ sófin yọ gbá o síbẹ̀ náà làwọn àtàǹtẹ̀ lánàbì rí síbẹ̀ làwọn àtàǹtẹ̀ lánàbì rí ẹ̀yin lẹ sọ pé kí wọ́n já àwọn ọmọ ọlọ́mọ lọ́rẹ́ torí kíni wọ́n wọlé wọ́n jí gàrí jẹ ìgbà tí wọ́n kó wọn jáde lọ́mọ yín náà bá ń bẹ nù wọn lẹ́bàá ní ẹfẹ́ ní kọ̀ọ̀kan lẹ́gba márùn-ún ìwọ́n ti ẹ̀ wá bọ́ọ̀lù ṣe wà ní wọn bọ́ọ̀lù ṣe wà ní wọn síbi inú ilé mú ní kọ́ wà mọ́ lọ́nulé mọ́ lọ́nulé báwo kò tí ì jẹgba márùn-ún tiẹ̀ bàbá alábòsí ẹjọ́ máa ti ń lọ gba tiẹ̀ kára gbóná so that kò tún ní ṣe wọ́nranwọ̀nran mọ́ lọ́la síbẹ̀ làwọn máa ṣe sẹ́wọ̀n kẹ́ bọ́ ọmọ ọlọ́mọ wí ẹ̀fà ti yín mára wọ́n láwọn máa ń sọ̀kò ládùúgbò wọ́n fọ́ gíláàsì so bàbá gíláàsì ti wá yarí wọ́n wá kà wọ́n ẹ̀yìn náà ti kọ́kọ́ sọ́kà wọ́n sanwó ẹni kí ni mẹ́mẹ́ bàbá kí ni wọ́n fọ́ gíláàsì mi ń kówó ẹ̀ wọ́n bá kọ́ ọmọ yín ma tí wọ́n á pè rábíù tí wọ́n á kà mọ́ igá kò fẹ́ yé mi o ó yẹ kó yí ọ bàbá alábòsí ó yẹ kó yí ọ torí wípé ìwọ arítẹnimọ̀ wífà pàdìgbò tiẹ̀ mọ́lẹ̀ ó yẹ kó mọ̀ pé bọ́mọ ọlọ́mọ ṣe lè ṣẹ̀ lọ́mọ tiẹ̀ náà lè ṣẹ̀ ọmọ tiẹ̀ ṣe màláìkà tàbá wá nítorí pọ́ máa tiẹ̀ lélẹ́yìí a ní fìyà tọ́tọ́ jẹ́ nígbà tó ṣẹ̀ pẹ̀lú àṣẹ Allah ọmọ yóò padà ṣe tó burú jù bẹ́ẹ̀ lọ yóò padà kóbọ̀ yóò padà bá tiẹ̀ jẹ́ ń bọ̀ báyà torí pé báwọn máa ṣe wà nù sẹ́rọ ọmọ tọ́sẹ̀ tí wọ́n bá wí pẹ̀lú àwọn ìtàn bá wí yóò ti máa wò ó ti ju agbára ìbáwí lọ́ntọ̀ yóò mọ̀ wá ṣe gbogbo tí ó dá gbogbo tí ọmọ tójú tí òbí rẹ̀
ìní ọmọ ṣe títí tí ó fi kó bóbì torí ẹ̀kọ́ ńlá l'Ànábì fi ń yé wa ń bí o tó bá yẹ pọ̀ máa mi Fátímà ńlọ́ba jalè mo búra pé màá gé ọwọ́ rẹ̀. Akramakumullah tí wọ́n bá ṣèṣì gé ọwọ́ èèyàn èló ni wọ́n san lówó àsandí ràkúnmí mélòó wọ́n san ràkúnmí 50 ọwọ́ kan tán bá gé kákí wọ́n gé láti èjìká kákí wọ́n gé láti ìgúnpá kákí wọ́n gé láti ọrùn ọwọ́ ràkúnmí mélòó 50 èló wá léyìn ó jì tí wọ́n fi gé lọ́wọ́ èló léyìn ó jì tí wọ́n fi gé lọ́wọ́ rubu dinar kápẹ́ lónìí dinar ó ti pé 80,000 naira 80,000 naira 80 divided by 4 20 tí ẹ̀ bá ti jí 20,000 ó gé ọwọ́ rẹ̀ ràkúnmí 50 ṣe 20,000 lára náà ẹ̀wòye millions tó bá fẹ́ san ní dinar ó san 500 dinar èló lẹ́yìn ó ní tí ó fi yọ zakat 20 dinar 20 dinar péré ńlówó tó níta fi gbọ́ lólówó tó ń fi yọ zakat tó bá ṣèṣì gé ọwọ́ lọ́wọ́ ó san 500 dinar wọ́n ní ọwọ́ wọn nígbà tí ọ̀sẹ̀ tẹ́nìkan bá ṣèṣì gé tí ọwọ́ wọn ọ̀sẹ̀ ẹ wá dúró owó tẹ̀sán ràkúnmí 50 àbí kó san 105 dinar àmọ́ ńjọ́ tọ́wọ́ bá ti lè jalè ó ti di pọ́ńtọ́ kò níyì kọ́bọ̀ má kí ni ó jì tá a fi gé ọwọ́ rẹ̀ rubu dinar bí 20,000 naira ọjọ́ sọ ọwọ́ rẹ̀ mọ́ sọ ọwọ́ rẹ̀ di ẹgbẹ̀rún èpìnì ntí sì máa ń fà táwọn ẹni tí fi máa ń jalè yẹn fi máa ń jalè ojú kòkòrò ni ojú kòkòrò tójú ọba ti kú òní nǹkan èèyàn máa mú ni èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn kò sí ẹni tó lù ọ́ fún tiẹ̀ tí ẹni kò jẹ́ kó jọ ọ́ lójú tíra tá a gbé wáyé lásán téèyàn bá ní ìtẹ́lọ́rùn èèyàn ní láti ẹ̀ padà lé o tẹlomi lè yóò jí o wàláì torí pé ẹ̀rì ti yín pé sàṣà ti bẹ̀rẹ̀ sí sá nǹkan kan ti bẹ̀rẹ̀ sí ó ti pẹ́ àbí òye tíra lọ́wọ́ ló tuntun lọ́wọ́ tiẹ̀ yìí ẹ̀yìn lónìí sáwò masha Allah la quwwata illa billah bí ó ṣe sọ́ọ̀tà ní ọmọ wa. so bẹ́ẹ̀ ni ńgbà bọ́ bàtà sẹ́nu mọ́ṣáláṣí látàrí ojú kòkòrò ọ̀pọ̀lọpọ̀ ní rí bàtà kó lọlé torí àwọn kan ti kẹsẹ̀ bọ́ pé ó sì ṣe déédéé mi bàtà yìí dá pọ̀ wọ́n rí awọ rẹ̀ ṣe ó lè bí ó sì kó lọ́nà torí ẹ̀ kéèyàn jẹ́ni tó nítẹ́ lọ́rùn jẹ́ kí tí o kún ojú rẹ̀ jẹ́ kí tí o jọ lójú máa wo pé kò sí tẹni tó dáa tó tiẹ̀ Allahumma fi léyìn ajínà sólè jẹ́ tí ẹ̀ máa ti ń wò pé ṣé mọ́tò wa lélẹ̀ ẹ̀ wo mọ́tò táwọn èèyàn ń gùn ó débi tó ń lọ ọ̀pá kí mọ́tò ò ní gbé wálé nígbà tó sì jẹ́ pé àwọn èèyàn kan wà tí ò ní irú tiẹ̀ ojú kòkòrò ní máa fa olè jíjà Olúwa ò fẹ́ ká jalè tiwa ní ká jẹ́ kó tó wa tiwa ní ká jẹ́ kó kún wa lójú tó ń bá ti jẹ́ kí tí o kún ọ lójú ó máa dúpẹ́ tó a rí ní tó kéré òun yọ padà dín ní ńlá mọ́ ọ lọ́wọ́ torí rẹ̀ ẹ má jẹ́ kí a jẹ́ olójú kòkòrò ká sì fi kọ́ àwọn ọmọ wa kí wọ́n má jẹ́ olójú kòkòrò ọ̀tọ̀ nínú tẹ́sí Islam fẹ́ kẹ́kọ́ àwọn ọmọ yín pẹ̀lú dídá wọn wò ẹ fowó síbi tí ó jẹ́ àrọ́wọ́tó ọmọ kẹ́sì ká fẹ́ wá dàrú síbẹ̀ kó lérò pé ká ìjọ kan tílẹ̀ bá ti sú tọmọ síbẹ̀ lọ ká wò
sówó ti yín gẹ àbí òyìn gẹ ìjọ kejì ẹtún skata rẹ jù bẹ́ẹ̀ lọ lẹ́mọ̀ àná kọ́bọ̀kọ́bọ̀ mọ́ báyìí láyé jọ àwọn bàbá wa bẹ́ẹ̀ sì máa dán máa wò ní wọ́n kówó dá síbi tí ó ṣe bí wọn ká ni ọgbà bọ́ọ̀lù owó yìnbó lọ́lọ́ ta ló lọ bẹ̀wò ta ló mú ha ọ padà jẹ́wọ́ nígbà tí wọ́n á wò mí ńkọ́ ń wọ̀ ìwọ lè gbójú kó mbẹ́ so bẹ́ẹ̀ sì ìsásùn ọbẹ̀ tí wọ́n ti gbé ọbẹ̀ rẹ̀ raná tó gbóná ẹ má pàdé ẹ̀sì ilẹ̀ ẹ̀ka iye ẹran tó wà ń bẹ̀ ẹ̀wà àrọ̀mọ̀ lọ́nú lẹ́kọ́ ló bá mú ẹ̀ sí bí ọbẹ̀ wá níbi tọ́bẹ̀ ń wà ẹ̀wà aka ẹran sí 15 ló bá kù 13 so méjì yún ta ló mú olórí a'udhu billah èmi ò sì jálé o kódà kan èmi ẹ jẹ́dọ̀ sáà pẹ́dọ̀ ló dín ni àkútí ìsọpẹ́dọ̀ ló dín ajẹ́pẹ́dọ̀ ló mú jẹ so torí ẹ̀ bẹ́ẹ̀ sì máa gba àwọn ọ̀wà rádaràda lọ́wọ́ àwọn ọmọ nu àǹfààní kọ́ mọ́ máa bẹ pẹ̀lú òbí ọ̀pọ̀ so òbí ọkọ̀ ọmọ rẹ̀ torí pé bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kọ́ ọmọ yín ó rí tẹ́ ẹ̀ bá tí kù ẹ lè tún tọmọ ṣe débì kan so ọmọ wa jalè ẹ̀ ń kádìjà lórí yọ padà jáyé tí wọ́n fi ṣe léṣe kọ́dà bí ọ̀jẹ́ pọ́wọ́ ìjọba lọ́ba wọ́n ṣe léṣe ọmọ kan ti jí èlò náírà ní ìlú kan rí tí wọ́n sọ táyà sí lọ́rùn tó pọ̀ ọmọ ọlọ́mọ torí ẹ máa dá àwọn ọmọ yín wò kí ẹ fi máa pé wọn ò lójú kòkòrò ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n gbẹ́kọ̀ọ́ débi pé wọ́n nítẹ́ lọ́rùn tọmọ bá ti nítẹ́ lọ́rùn ẹ kú oríire tọmọ bá ti nítẹ́ lọ́rùn wàhálà ni o wàhálà ńlá ni torí di ẹlẹ́yìí báyìí ọmọ jalè ẹ̀yin wá lọ dún ẹ wá ní ọmọ tèmi kí dákúndákẹ́jọ wọn ti kẹ́rù mọ́mọ rẹ lọ́wọ́ wọn lọ́rọ́ òdùn lẹ́nu ìyó olè tó dùn lẹ́nu bàbá rẹ̀ wọ́n kàn pòwe ni o kò dùn lẹ́nu anybody wọn tọ́ wọ́n sì lọ́mọ ọ̀sàgbàfọ̀ nǹkan sọ wálé sọ yẹ ká fura àbí ọ̀yẹ ká fura ọmọ yín ní ìsìn yìí báyìí ó mú asset wálé pàǹpàpàǹpà báyìí ni dákùndú ọmọ yìí bolo ti rẹ́lẹ̀ yìí ó dà dádì ẹ má wọrí màá fún ẹ̀yin náà lọ́kàn dúó àníbolo ti rí ó fún mi lọ́kàn báwo kí ni mo fẹ́ fi ṣe èló ni mo ń fún pocket money fóònù yìí wọ́n ń tàn 200,000 bolo ti rí so ńgbà tó ọmọ bá ti mọ̀ pé wọ́n bí òun léèrè bolo ti rí ọmọ ò ní jalè ẹ má wọ ọmọ ràn kí ẹ máa sọ pé ó ti dàgbà débẹ̀ ni tẹ̀sí mọ̀ pé ọmọ yìí kò lọ́nà kan tó ti fẹ́ rírun tí mú lọ́wọ́ àfi kó jẹ́ pé mú nǹkan oníkan síbí náà lọ sọ̀pọ̀lọpọ̀ ọmọdé oníyàwó ní wọ́n ti pè àkàrà fáwọn èèyàn ẹni kọ́ máa rí ṣe nídìí à ń jalè torí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa o kó lọ ẹlẹ́dàá wa kó bá wa tún àwọn ọmọ wa ṣe ìwà àbàjẹ́ ó kéré ní tàbọ̀ pọ̀